fíìmù lẹ́lẹ̀ mo lọ ya ni. Wá kí ló ṣe? Kí ló máa fi àtúwà lóhùn? Kí ló ṣe? Wá àwọn gbówó lára náà. Tó já wèrè ni. Ẹ wá kí ló lórí burúkú ìbálẹ̀ ifá náà? Ẹ wá kí ló ṣẹlẹ̀? Ó dà pé. Ó ti yé ibi kẹ́tì mo wà. Dúró náà, ó lè dúró. Ìyá jẹ́ mi dẹ̀ ní jẹ́ kí ẹnìkan tó gbépo lọ́wọ́ kó wá da epo sáṣọ àlà mi. Sínú Ayomi, tí yóò bá fẹ́ jẹ́ kí mọ́mí ẹ̀ kọ́ fojú sun kí wọ́n má pe aago mi mọ́. Ẹ̀yin omi bá ẹ̀ kó sì lọ. Pẹ́rọ̀. Ọ̀rọ̀ tí mọ́mí sọ yìí náà ṣé mo fi rí ọ̀rọ̀ kú láti ọ̀rọ̀ kú ìṣe nǹkan tí èèyàn fi ṣeré ìwọ̀n ìfimúdákú ṣeré ọ̀rọ̀ yẹn le náà. Ṣé nǹkan ò fi sí i? Ṣé o wà under spiritual attack? Tí mò ń fún ẹ lámọ̀ràn. Ṣùgbọ́n ayé ò dúró tiẹ̀. Lámọ̀ràn tó rẹwà tí mò ń fún ẹ. Ṣé kò fẹ́ bá ọ? Ayé tiẹ̀ náà là ń sọ. Má ṣayé mi ìṣòro pé kò gbẹ́lẹ̀ dákẹ́. Ẹ mú ẹ pé o ní problem. Ìgbà tí èmi mọ̀ pé wọ́n ní ṣòro. Ìgbà tí mo ti mọ̀ ìdè. Mo ti ń sọ wípé ṣé mo mìn àti fẹ́ àdúgbò kò fẹ́ bá ṣe bí mo fẹ́ fẹ́ gọ́gọ́ fẹ́ ṣe second wife. Mo mọ̀ pé ogun ti ń jà. Ilé tó wà nílé ṣé mo ti jẹ tán. Báwo máa ń fẹ́ mọ̀? Báwo mo fẹ́ mọ̀ tó gbẹ́ni omi ṣe pink clips ìyá arúgbó ọjọ́. Ẹ̀yin èèyàn wa ń lé lórí ọ̀rọ̀ àfẹ́sọ́nà wa náà láṣìwà ibẹ̀ gan ni gbogbo wa kalẹ̀ sí báyìí ibẹ̀ ni gbogbo wa ganu sí báyìí tó bá ti wá jáde sórí YouTube ẹ bá wa ganu lọ́bẹ̀ kẹ́ ẹ bá wa ganu wò kẹ́ ẹ dẹ̀ ganu subscribe tó ti yé yín olórí ló ní olórí sọ̀rọ̀sọ̀rọ̀ pírẹsẹ̀ńtà bọ̀dá yìí náà ètè wọn pọ́n àwọn náà wà ń bẹ̀ àwọn lọ́ọ̀rẹ́ ọkọ mi nínú fíìmù yẹn fẹ́ẹ́ ya lọ́yọ̀ gbogbo àwọn wà ń bẹ̀ ẹ̀lẹ́ ó dáa máa wò. Ẹ̀yin tèmi atúntìdé bá ṣe máa ń dé AFESONA is coming soon on YouTube. AFESONA it's a fantastic story ride. Ó dá fún ọmọdé, ó dá fún àgbà, ó dá fún arúgbó, ó dá fún gbogbo ẹbí. Ẹ̀kọ́ pọ̀ rẹpẹtẹ máa kọ́ nínú ẹ̀. AFESONA is coming soon on YouTube. Tó bá jáde ẹ bá wa wò, ojú tẹ máa fi wò ó ní fọ́, etí tẹ máa fi gbọ́ wò ó ní dí. Ibi tẹ ti máa rówó ra dátà kò ní mọ yín ní àṣẹ ìgbà. A movie produced by Queen Ewade Adeniji. Directed by Oba Ayomi the First. AFESONA is coming very soon. Watch out.